ha ha ha. Yes, ó ti ń dojú ẹ̀ bọ̀, ó ti ń dojú ẹ̀ bọ̀ báyìí, ó ti ń dojú ẹ̀ bọ̀ báyìí, ó ń dojú ẹ̀, ó ń dojú ẹ̀, ó ti ń dojú ẹ̀ báyìí o, àfi ká múra. Ẹ gbọ́ mi, ó ti ga, ó ga lágàjù, ó ga. Mo mọ̀ pé kìí ṣe ìròyìn àná, kìí ṣe ìròyìn ní ìròyìn tó ti ń ṣẹlẹ̀, kàkà tó yẹ kó máa mọ lọ́mọ ìyá àjẹ́, kó yẹ kó máa wà nípele pé káwọra pé ìwọ̀nba tá a rí leléyìí níṣẹ́ ló tún pele sí, kàkà kó yẹ kó rọ̀ lára ọmọ ìyá àjẹ́ o, níṣẹ́ ló tún pele sí. Ó ga, eléyìí ga lágàjù, ó ga. Ká má parọ́ fúnra wa mọ́. Ibi tá wa ń bá a lọ yìí ó lágbára. Ẹ gbọ́ mi yé, ibi tá à ń bá a lọ yìí ó lágbára. Àfi kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú fún wa o. Ibi tá wa ń bá a lọ yìí báyìí. Eléyìí tí wá kúrò ní tí a kàn máa dákẹ́ àbí tá à ní lè sọ mọ́. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. Nílé lóko lẹ́yìn odi, ẹ bá mi share ètò yìí. Èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko, ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí, mo rọ̀ yín. Ẹ bá mi pín, kí ẹ dẹ̀ jọ̀ọ́ kẹ́ bá wa subscribe sí YouTube wa. Ọ̀rọ̀ gbáǹkọ́gbé ọ̀rọ̀ tí mo wá sọ, torí pé kàkà tó yẹ kó sàn lára ọmọ ìyá àjẹ́ o, ó ń pele sí i ni o. Ẹ gbọ́ mi yé, wọ́n ṣe kí ni, ó ń pele sí i. Ọ̀rọ̀ yìí ti wá di wípé a lè máa wò ó. Níbo lórílẹ̀‐èdè yìí ń gbé wa lọ, bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Ẹ jọ̀ọ́, ẹ bá wa súnmọ́ bí. Ọ̀rọ̀ tí a wá sọ lénìí, tí èsì pé bóyá àbí nǹkan kan méjì kan la fẹ́ fi kún. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ àwọn olùtọ́jú, àwọn dókítà, alábẹ́rẹ́, àwọn oníṣẹ́ abẹ, mo kí bàbá mi Àkàlàmọ̀gbò TV, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn, kẹ́ bá mi subscribe sí YouTube wọn, Àkàlàmọ̀gbò TV. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, kàkà tó yẹ kó sàn lára ọmọ ìyá àjẹ́ wá ń pele sí i. Gbogbo àwọn ẹni tó yẹ kó ṣe ìtọ́jú fún àwọn ènìyàn, gbogbo àwọn ẹni tó yẹ kó dáàbò bo àwọn ènìyàn, àwọn aláìsàn, gbogbo wọn ti pariwo síta wípé ìlú yìí ò pé àwọn. Ọ̀rọ̀ wọn ti wá ń jápa báyìí, gbogbo wọn ti wá di pé tójú àbí ojú ẹni ò kí ń ríbi, gbogbo wọn fẹsẹ̀ fẹ́, wọ́n sáré, gbogbo wọn ń jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó lágbára o, ó léyìí tí wá lágbára. Ẹ ṣé bàbá mi Àkàlàmọ̀gbò, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ẹ bá mi share. Kẹ́rẹ̀ bá follow Facebook backup page wa, Yorùbá Nation Àfọ̀njá TV backup page, ẹ bá follow ẹ̀. Gẹ́gẹ́ bí mo yẹ sọ lọ, tí mo fẹ́ kí ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí ti wá kúrò bá ṣe fẹ́ sọ pé àbí bóyá máa dákẹ́. Ní tó fi mú àwọn ẹni tó ń tọ́jú tó ń gba ẹ̀mí àwọn èèyàn là, tí wọ́n fi sá kúrò lórílẹ̀‐èdè yìí. Ẹ rí i pé orílẹ̀‐èdè yìí ti wá di pé ó ti mẹ́hẹ. Ibo gangan là ń lọ nínú orílẹ̀‐èdè yìí? Níbo la já sí? Níbo gangan la wà gan? Ǹjẹ́ sí orílẹ̀‐èdè la wà yìí? Ọ̀pọ̀ èèyàn lébi ń pa, tó jẹ́ pé gbogbo wọn pátá àtijẹ àtimu gan ó ń gbé ẹlòmíì dé ilé ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn ìjọba, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti wà ní títì tó yẹ pé kò sí òṣìṣẹ́ ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ, ẹlòmíì gan private hospital ló lọ sọlẹ̀ sí, torí pé bílù ṣe rí
wọ́n bẹ̀ sí japa lọ́tún wọ́n bẹ̀ sí japa lósì. Kí la wá fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Àwọn aláìsàn ta ló fẹ́ ṣètọ́jú wọn? Àwọn tó ń wo wèrè ta lẹni tó fẹ́ ṣètọ́jú wọn? Àwọn ẹni tó ń wo rọpárọ lẹ́sẹ̀ ta lẹni tó fẹ́ ṣètọ́jú wọn? Àwọn ẹni tó dá lẹ́sẹ̀ àbí tí wọ́n kán lápá àbí tí wọ́n ya lórí tí wọ́n fẹ́ ṣe operation fún, àwọn wo ló fẹ́ ṣe ìtọ́jú wọn? Ká tó wá sọ pé aboyún tó ń rọbí tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, ta ló fẹ́ ṣe ìtọ́jú wọn níwọ̀n gbà tí gbogbo àwọn olùtọ́jú àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì kọ̀ọ̀kan wọ́n ti fẹsẹ̀ fẹ́, wọ́n ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ń lé sí níṣẹ́ ló ń lé sí, kò wá di pé bóyá à ń rí àtúnṣe lórí ẹ̀. Ó ti wá di pé ó ti di ojoojúmọ́ gbogbo wọn sá lọ, wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀, gbogbo wọn di pé wọ́n fẹsẹ̀ fẹ́. Ǹjẹ́ ṣé bó ṣe yẹ kó máa rí ni eléyìí? Kókó àkọ́kọ́ tó ṣe pàtàkì jù fún gbogbo orílẹ̀-èdè láyé òun ni ilé ìwòsàn láti ṣe ìtọ́jú fún àwọn ẹni tí wọ́n ṣe àìsàn. Sẹ́ni tó ń rọbí láti bímọ ni tó jẹ́ pé kò lè dọ́mọ bí, báwo ló ṣe fẹ́ ṣe gangan? Gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí a pera wa lé lórí lákìíyèsí. Ǹjẹ́ sí orílẹ̀-èdè la wà yìí? Tí a bá ní ká máa gbé bọ̀, ẹ jẹ́ ká wo àtàrà oúnjẹ. Gbogbo nǹkan ló wọ́n gógó, gbogbo nǹkan ló le koko, gbogbo nǹkan ló wawọ́ diwọ́. Gbogbo àwọn nǹkan yìí ti wá di nǹkan tó jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn gan ò sèfù mọ́. Ẹlòmíì ronú títí ó lọ kó sómi fún ara rẹ̀, ẹlòmíì ronú títí ó pokùnso lórí àtijẹ àtimu, ká tó wá sọ ọ̀rọ̀ àwọn aláìsàn. Ǹjẹ́ kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yìí gangan? Bàbá Bọ́lá Ahmed Tinubu kí lẹ rí gbèsè sí? Ilé ìwòsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn mánéèjì ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn mélòó ló ń lọ síbẹ̀ tó jẹ́ pé aládàáni lẹ́lòmíì ń lọ, torí wípé tán bá gbé aláìsàn lọ síbẹ̀ tó pe ọ̀kàkà kú báyìí, tí mo mọ̀ dáadáa láwọn èyí tá a gbéyàn lọ́ngbà yẹn, tó jẹ́ pé wọ́n àtẹ́ǹdì sí wọ́n kàn wò wá lọ nítorí pé mọ́tò gba ẹni yẹn nílùú Èkó. Mo rántí, mo kí bàbá mi òòṣà ńlá, kábíyèsí òòṣà ńlá, ìyá mi ńkọ́, mo kí yín, ẹ bá mi kí wọn o. Ẹ wá gbé àwọn ènìyàn, a wá gbé ẹni yìí lọ, ẹni yìí ń pọ̀ ká kú, ẹ dẹ̀ ń kọjá lọ, ẹ ń kọjá bọ̀, ẹ àtẹ́ǹdì sẹ́ni yìí, ẹ ṣe gbá, wọn sẹ́ni tí o, wọn gbégbèsè kankan títí tẹ́ni yìí fi jáde láyé. Kì í ṣàkọ́kọ́, kì í ṣèkejì. Nígbà náà tí mo mọ̀ tó dá mi lójú gbangba, àwọn nǹkan yìí, nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀, débi pé ẹ máa wo àwọn aláìsàn tó bá ṣe kinní lọ níwọ̀n gbà tí ìjọba ò ṣe déédéé. Tẹ́ bá lọ sí abroad, ẹ máa rí pé wọn àti kọ́kọ́ fẹ́ mọ tó ṣe ná, bóyá mọ́tò gba àbí wọ́n yìnbọn fún ni, wọ́n kọ́kọ́ attend sí ná kan tó ní kan lọ gba police report, torí kọ́kọ́ save ẹ̀mí ẹ̀. Bọ̀ ní orílẹ̀-èdè tá a wà yìí, àmọ̀rí ò bá kú. Mo kẹ́yìn ìyá mi tẹ́ ń wọlé, mo kí yín, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ yín, bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi, mo kí yín. Àmọ̀rí ò bá kú, kò kàn mí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ǹjẹ́ kí lẹ rí ṣe sí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì? Ǹjẹ́ kí lẹ rí ṣe sí pàtó? Iléèwé gan ó dẹnu kọlẹ̀. Iléèwé gbogbo nǹkan ló wá ń le gógó, ló wọ́n tí gbogbo ẹ̀ wọ́n sí, ká tó wá sọ pé ààbò èwo lẹ fẹ́ ṣe kinní lórí ẹ̀ gangan. À ń sọ̀rọ̀ ẹ̀mí níbi tá a ti sọ̀rọ̀ pé àwọn ajínigbé wọ́n jí ni pa, àwọn tó ń rọ̀bù èèyàn níbi tí wọ́n ti ń àtàkì àwọn tó lọ lójú ọ̀nà, tí ó yẹ pé àwọn èèyàn máa sáré rescue àwọn èèyàn, àbí accident tán máa rescue wọn wá sí hospital. Ó ti wá di pé àwọn dókítà nísìnyí gbogbo wọn ti japa, gbogbo wọn ti sá lọ, gbogbo wọn ti di ẹni tó wà lókè òkun ìgbà tí wọ́n di pé Nàìjíríà kò pé àwọn mọ́. Irú orílẹ̀-èdè wo gangan la wà gangan? Torí àsìkò ìjọba yín gangan báyìí òun ni ò yé wa rárá mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bá rántí dáadáa,
ní ayé bàbá Ọbásanjọ́ ó níye tá à ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Láyé Buhari, láyé Yar'Adua ẹ ra oúnjẹ pẹ̀lú 5,000 ilẹ̀ á kún, ráìsì ẹ yìí ra nínú 5,000 ẹ ra half of bag ńbẹ, ẹ ra oúnjẹ sílé, ẹ rò òróró, ẹ ra gbogbo ẹ̀ sílé. Láyé Goodluck ìyẹn náà tó sàn díẹ̀, ìgbà tó dira orí láyé Buhari títí ẹ̀ láròbó le. Àṣà ń tanra wa ni. Mo kí ọ̀gá mi Habib Akínlẹ́yẹ, mo kí yín ọ̀gá mi Tuale Mọ́ìsà. Àwọn nǹkan yìí ni mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ wípé àyè tá a wà yìí, àyè tó jẹ́ pé kò yẹ kó jẹ́ pé ó yẹ ká wà ní orílẹ̀-èdè yìí ti wá di pé ó mẹ́hẹ. Orílẹ̀-èdè yìí ti di pé ó ti ń di rúdurùdu tí ò yé ọ̀pọ̀ èèyàn mọ́. A wò títí, a sọ títí, bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé àbí nítorí nǹkan kan ni. Orílẹ̀-èdè tí ò rọgbọ. Ìgbà táwọn èèyàn wá ń l'accident tí mọ́tò tákànjó tó ń jó àwọn èèyàn tí wọ́n fẹ́ rescue wọn, tí ò sí dókítà àbáwọn tó máa ṣe nǹkan fún wọn ní gbogbo nílẹ̀ Nàìjíríà yìí tí gbogbo wọn ti ń sá lọ yìí, àwọn wo ló wá fẹ́ kù? Àwọn wo ló fẹ́ ṣe ìtọ́jú èèyàn? Ìgbà tí gbogbo wọn ti ń sá lọ tí wọ́n fi Nàìjíríà lẹ̀, kí la fẹ́ ṣe sí? Ẹ mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n fún wọn sign pé something want to happen for this country. Ìgbà tó ti ní pé àwọn olùtọ́jú àwọn tó ń gbẹ̀mí èèyàn là wọ́n sá lọ, ẹ gbọ́, tí wọ́n sá lọ, ẹ rí i pé ó ti di pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni. Àwọn nǹkan kan tó fẹ́ lápẹẹrẹ kan fẹ́ ṣẹlẹ̀ tó fi di pé àwọn agbẹ̀mí àwọn èèyàn là wọ́n sá kúrò lórílẹ̀‐èdè yìí láti lọ sí orílẹ̀‐èdè míì. Ó dẹ̀ ní tẹ́ bá wò dáadáa, àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ àjàjà ọmọ orílẹ̀‐èdè wa tó yẹ tẹ́ bá lọ sí ọ̀hún, ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ hospital wọn, ẹ máa rí i pé àwa la kíkanjú iṣẹ́ nínú àwọn dókítà tó jẹ́ kó ṣiṣẹ́ lọ́hùn tó mọṣẹ́ dáadáa. Mo kí bàbá mi Oòduà TV rédíò, mo kí yín, ẹ kú ọjọ́ mẹ́ta sà. Àwọn ọ̀gá wa nu, àwọn ọ̀gá wa tí wọ́n ti ń gbé wa bọ̀ láti 2019 Oòduà diaspora, mo kí yín. Ṣé rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ó ti wá kúrò nínú wípé a máa dákẹ́ àbá máa nílé sọ̀rọ̀ mass burial ó pọ̀ ọ̀gá mi. So àwọn ọ̀rọ̀ yìí a gbúdọ̀ máa sọ, torí pé nígbà tó di pé ó peléke àwọn nǹkan ló kọ́kọ́ lọ ní gbogbo ọjọ́ wo, àwọn míì náà tó ti ń sá lọ, wọ́n bẹ̀rẹ̀ sí sá lọ, wọ́n fi Nàìjíríà sílẹ̀. Àwọn wo ló fẹ́ ṣe ìtọ́jú àwọn èèyàn? Àwọn wo ló fẹ́ gba àwọn aláìsàn, àbẹ́ni tó ń rọbí, àbẹ́ni tí ó lè dọ́mọ bí? Àwọn wo ni? Tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan yìí, mo kí yín ọ̀gá mi gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀. Tẹ́ bá wo àwọn bàbá mi àkàlàmọ̀gbò pẹ̀lú àwọn àṣà, ẹ rí i pé wọ́n ti ń pariwo ọ̀rọ̀ yẹn láti bí ọjọ́ mélòó, bọ̀ níṣẹ́ náà tún pele sí, kò tún wálẹ̀ mọ́, níṣẹ́ náà tún sá lọ, wọ́n sá lọ. Kí ló dé? Ẹ mọ̀ pé wọ́n fi ń yé ọ̀pọ̀lọpọ̀ wa wípé àwọn nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni. Wọ́n fi ń yé ọ̀pọ̀lọpọ̀ wa wípé àwọn nǹkan kan lọ. Wọ́n fi ń yé ọ̀pọ̀lọpọ̀ wa wípé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí àfi ká fura o. Eléyìí tí wá kúrò ní ìtààmà tanra wa mọ́, àfi ká fura, ká ṣe kíákíá, ká mọ̀ wípé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí a gbúdọ̀ wá nǹkan ṣe sí i. A wá di pé àwọn èèyàn wọ́n bẹ̀ sí sá lọ, wọ́n kúrò ní orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, wọ́n sá kúrò lórílẹ̀-èdè yìí. Gbogbo wọn á bẹ̀ sí sá lọ. Ǹjẹ́ ṣé bó ṣe kó máa rí nìyẹn? Gbogbo wọn fi ààyè sílẹ̀, gbogbo wọn ń lọ. Ǹjẹ́ àwọn nǹkan yìí la máa gbọ́kànlé? Tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká mọ̀ yìí pé bó ṣe ń lọ yìí, a lè máa wòóràn lọ bẹ́ẹ̀. Bó ṣe ń lọ yìí, a lè máa ṣe kí ni o? A lè máa wòóràn lọ bẹ́ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ti di pé ó ti ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀-èdè yìí báyìí. Kí la wá fẹ́ ṣe sí i? Ìgbà tó di pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń sá lọ,
wọ́n ti di pé wọ́n ti ń sá jìnnà, wọ́n ti di pé ọ̀rọ̀ yìí ti wá di pé àwa dákẹ́. ẹ jẹ́ ká mọ̀ wípé nǹkan kan ló fẹ́ ṣẹlẹ̀ yẹn, nǹkan fẹ́ ṣẹlẹ̀, gbogbo wa á fura, nǹkan fẹ́ ṣẹlẹ̀, gbogbo wa á mọ̀ wípé nígbà táwọn ẹni tó ṣètọ́jú wa yìí tí wọ́n ti ń fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀, ẹ mọ̀ pé nígbà pé danger kan ń bọ̀ nìyẹn. Ta ló wá fẹ́ gbẹ̀mí àwọn èèyàn láti nǹkan yẹn bá ṣẹlẹ̀? ẹ jẹ́ ká jọ rorí ká jọ wò ó. Ta lẹ àwọn wo ló fẹ́ gbẹ̀mí àwọn èèyàn là? Torí èèyàn gbúdọ̀ ní dókítà tó máa ṣètọ́jú tí Ọlọ́run jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa. Nígbà tí àwọn ẹni tó jẹ́ pé wọ́n kọ́ ẹ̀kọ́ yege, wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe ṣe ìtọ́jú ènìyàn, wọ́n mọ̀ nípa pé báwo la ṣe lè yọ aburú kò lára ènìyàn, àbí bóyá nǹkan ba ẹnìkan ni, báwo la ṣe lè ṣe, gbogbo wọn náà tí wọ́n ń forílẹ̀-èdè yìí lẹ̀. Sórílẹ̀-èdè yẹn la wá wà yẹn tí gbogbo nǹkan wá fi ń rí bó ṣe ń rí yìí, tá a máa wá dákẹ́ tá a ní lè sọ̀rọ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu, kí ni tẹ́ ẹ rí gbèsè sí i? Bẹ́ẹ̀ ni bàbá mi mass burial, a lè dákẹ́ ká máa wò ká má lè sọ̀rọ̀. Torí àwọn nǹkan tá à ń sọ yìí, ẹ jẹ́ kí a jọ pariwo síta. Torí àwọn àkíyèsí yìí, a gbúdọ̀ dákẹ́. Wọ́n forílẹ̀-èdè lẹ̀ lọ, wọ́n forílẹ̀-èdè lẹ̀ lọ. Àwọn àtọ̀hún rìn wá dẹ̀ ní tó jẹ́ àwọn òyìnbó, àwọn ò wá ṣe dókítà nílẹ̀ wa. Àwa lọ ń ṣe gbogbo nǹkan, ṣé gbogbo nǹkan la fẹ́ máa fi ṣe ẹrú ni? Irú orílẹ̀-èdè wo la wà? Irú àwọn ìjọba wo gangan là ń lò gangan? Torí ìjọba tá à ń lò tó fi ń jẹ́ wípé gbogbo àwọn nǹkan yìí tó ń ṣẹlẹ̀ yìí, àwa dákẹ́ a sọ̀rọ̀, a dákẹ́ a gbin. Ẹ mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nìyẹn. Tá a fi dákẹ́ tá a gbìn yìí, nǹkan ṣẹlẹ̀ o. Wàláì nǹkan ṣẹlẹ̀. Tá a dákẹ́ tá a gbìn, ẹ mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ gidi. Wàláì nǹkan ṣẹlẹ̀ gidi tí ò sí pé àní àbí nǹkan kan. Ẹ jẹ́ ká jọ rò ó dáadáa wípé ewu òun ló fẹ́ ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ kí wàhálà dé bá wa. Àgbàdúrà tá a máa gbà ní gbogbo ìgbà nìyẹn o. Àbí k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa. Torí tá à ń sọ yìí, à ń pariwo ní gbogbo ìgbà. Ní tá à ń wí yìí, à ń pariwo ní gbogbo ìgbà lórí ẹ̀ wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, a lè dákẹ́ bẹ́ẹ̀ ká má lè sòtítọ́ ọ̀rọ̀. Àwọn nǹkan yìí ló ṣe pàtàkì fún wa wípé láti rí i pé ká lè tẹ̀síwájú, òun la ṣe ń béèrè fún àyè tiwa. Torí tí nǹkan bá ti ń rí lọ báyìí, a gbúdọ̀ dákẹ́ o. Tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí, a gbúdọ̀ dákẹ́. Why tí gbogbo àwọn dókítà tí wọ́n fi orílẹ̀-èdè lẹ̀ tí wọ́n ń sá lọ? Why? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ wọlé àwọn iléèwé náà tó gbogbo nǹkan ó wá ń dẹnu kọlẹ̀ ní orílẹ̀-èdè yìí. A tún ti wà níparí ọdún, pẹ̀lú àṣẹ Ọlọ́run àní bọ́dún lọ o. Àmọ́ kí ni tó ń hápùn gangan? Bọ̀ tí aburú bá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè míì, àwọn ààrẹ wa, àwọn náà máa dìde tán máa ti máa lọ sọ́hùn. Àti ìtọ́jú ilé, à lọ ń gbọ́n tìta o. Àtúnlé wa ṣe, à lọ ń dá sí ẹjọ́ ẹlẹ́jọ́. Àtúnlé wa ṣe, à ń dá sí tí ó kàn wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí, òun ló ṣe pàtàkì fún wa láti mọ̀. Torí wípé àfi ká tún ṣe. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa. Torí gbogbo tó ṣẹlẹ̀ yìí, a lè wá dákẹ́ bẹ́ẹ̀ ká má di pé a pariwo ẹ̀ síta. Gbogbo oríṣiríṣi ìlú tí àwọn ará bíbà yìí, àwọn Fúlàní àbí gbogbo wọn tí wọ́n àtáàkì àwọn ènìyàn, níbo àti wọ́n fẹ́ gbé wọn lọ sí hospital, government hospital, níbo lẹ fẹ́ kí wọ́n gbéyàn lọ tí wọn ò ní gbà wọ́n? Ọ̀rẹ́dì tẹ́lẹ̀ kí ń dáwọn èèyàn lóhùn. Ẹ ti wá ń dẹ́rù bà àwọn èèyàn báyìí. Ẹ ti ń dẹ́rù bà wá o. Ẹ ti ń dẹ́rù bà wá. Ọ̀rọ̀ tèmi á sọ fún yín nìyẹn pé ẹ ti ń dẹ́rù bà nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́, tí ó fi mú ẹ̀yin dókítà sá lọ, ẹ̀yin ìjọba ẹ wá nǹkan ṣe sí. Torí àwọn àpẹẹrẹ tá à ń rí yìí, àwa pariwo ẹ̀ síta.
why tó fi jẹ́ pé gbogbo nǹkan yìí ó ń lọ bẹ́ẹ̀ gbogbo nǹkan yìí ó di pé a máa wá dákẹ́ àní lè sọ̀rọ̀ lórí àwọn ẹni tó máa dáàbò bo ni tó máa ṣètọ́jú ẹni tó máa gba èèyàn lọ́wọ́ ọkú àwọn ẹni tó ń gba ẹ̀mí là gbogbo wọn ti forílẹ̀-èdè lẹ̀ kí la fẹ́ ṣe sí i. Ìlú Èkó jẹ́ number 1 káàkiri ló ti ń ṣẹlẹ̀ o tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Why this? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé tí gbogbo nǹkan yìí rí báyìí? Kí ló dé tí orílẹ̀-èdè gan rí àbí tó rí mẹ́hẹ̀mẹ́hẹ́? Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gan ò wá yé everybody mọ́, ebi gan ó ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìlú wo la já sí gangan? Sórílẹ̀-èdè la sì yàn ni àbí ọ̀rọ̀ yìí gan ò yé mi o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ. Torí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a lè kàn dákẹ́ ká máa wò ká má lè sọ̀rọ̀. In case ẹ wá ní information méjì sí mẹ́ta tẹ́ bá fẹ́ sọ fún mi àbẹ́fẹ́ pè mí àbẹ́fẹ́ polówó ọjà yín ẹ lè pè mí sórí aago mi tí mo máa ń sọ ní gbogbo ìgbà. Òun náà ló wà lórí ètò mi náà bọ̀ máa tún pè fún yín. Abẹ́ ní nǹkan méjì kan láti bá wa sọ tó wà important ẹ pè wá. Òun náà rèé 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Bàbá mi ẹ ṣeun gan. Gbogbo àwọn nǹkan yìí mo mọ̀ pé ó yé ẹ̀yin bàbá mi nílé lóko. Ẹ lè fẹ́ pè wá sórí WhatsApp number wa kí gbogbo wa jọ sọ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí tó ń lọ. Bóyá ọ̀kan méjì àrísọ̀sí tó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọmọ aráyé láti rí gbogbo tó ń lọ pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ ń gbọ́ mi, nílẹ̀ káàárọ̀ òjíire tó jẹ́ pé gbogbo ẹ̀ á máa ṣẹlẹ̀. Ẹ pè wọlé kí ẹ jẹ́ kí a jọ wò ó, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ọ̀rọ̀ àgbéyẹ̀wò lélẹ́yìí. Kí ni tá a rí? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká jọ sọ in tó ṣẹlẹ̀ tó fi mú àwọn ènìyàn tí wọ́n fi ń sá lọ, in tó lè fà á tó fi mú wọn tó di pé wọ́n fi orílẹ̀-èdè sílẹ̀. Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Irú orílẹ̀-èdè yìí tí a wà tí a ti sọ pé à ń wá ìtẹ̀síwájú pé ókè o kìíní kò tí gbogbo ẹ̀dẹ̀ mẹ́hẹ̀ tí wọ́n tún ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí dà gẹ́gẹ́ bí aṣọ tó ti ya tó ti gbó tí wọ́n ń fa abẹ́rẹ́ gan tí wọ́n ń gan àwọn dókítà tó ń gan gbogbo wọn wá sá lọ. Wọn wá rí gan débi kó ti gbó débi pé ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kí gbogbo aṣọ yìí kí wọ́n tún ṣe kó yẹ pé wọ́n wọ́ kí tuntun míì jáde látàrẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká fi mọ̀ pé bó ṣe ń lọ leléyìí àwọn ìwà oríṣiríṣi tí ẹ̀ ń wù tí ó dẹ̀ yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀. Táwa máa sọ fún yín ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ àwa pè yín torí léyìí tó ṣẹlẹ̀ yìí àwa máa sọ o torí gbogbo ìgbà àwa máa pè yín ṣàkíyèsí ẹ̀kọ́ tí a gbọ́ tí wọ́n bá wá ń jà ní ibì kan ẹ máa sáré lọ síbẹ̀. Oríṣiríṣi nǹkan ló wá ń ṣẹlẹ̀. Ẹ wá di pé ẹ wá sọra yín di má gbára ilé ẹ̀jẹ̀ ń gbára àta. Má tún lè ṣe bánúlé jẹ́ tún ta ṣe. Gbogbo owó orílẹ̀-èdè yìí lẹ ti kó lọ sí abroad. Gbogbo owó orílẹ̀-èdè yìí lẹ́yìn ìjọba lẹ ti fi dá business sílẹ̀ sọ́hùn. Tí ẹ lè ṣe síbí láti rí pé káwọn èèyàn máa ṣiṣẹ́ ń bẹ̀. Tí ẹ lè ṣe síbí láti rí pé káwọn èèyàn kí wọ́n máa jèrè lára yín. Ẹ̀yin ìjọba gbogbo oríṣiríṣi owó àbí nǹkan míì tẹ̀ ń kó láti lọ máa dá iléeṣẹ́ dá nǹkan míì lẹ̀ tí ẹ fi wá tún ṣe. Ẹ increase salary àwọn dókítà. Ẹ increase salary àwọn teachers. Ìyẹn wà ń bẹ̀ ẹ tún kankan ṣe. Ẹ ń bà kankan jẹ́ ẹ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ni. Bọ̀ bí kẹ wá kó owó kẹ kó lọ sókè òkun kẹ owó yẹn kẹ lọ bà náà síbẹ̀ ọ kẹ lọ fi ṣe nǹkan tó wù yín lẹ̀ ṣe.
ọlọ́run ọba rí yín o, gbogbo nǹkan ló lẹ́san. bọ́ eléyìí táwa ń sọ yìí a fi ń pè yín ṣàkíyèsí láti rí i pé ẹ̀rí ti yín yọ níbẹ̀. torí ìdí tí wọn fi ń tẹ gbogbo wọn fi ń sálọ yìí kò yé mi, torí ẹ̀ mo ṣe ní kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi kí ẹ bá mi pè wọlé láti rí i pé kájọ fi omi toro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kí ó lè di pé báwo ló ṣe ń lọ, kí ló ń ṣẹlẹ̀ gangan. ẹ lè sọ ti yín, èmi náà lè sọ tèmi, ẹlòmíín náà lè kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ wípé báyìí ló ṣe rí, kí nìdí tí àwọn dókítà fi ń sá lọ gangan. ǹjẹ́ ẹ̀yin fáǹsì mi, ẹ̀yin olólùfẹ́ tí ẹ nífẹ̀ẹ́ mi, kí lẹ rí sí i, kí ló fà á tí àwọn dókítà tí wọ́n ń gba ẹ̀mí là tí wọ́n fi ń kúrò lórílẹ̀‐èdè yìí torí pé wọ́n sá lọ, kí ló ń ṣẹlẹ̀ gangan, kí lẹ rí sí i. mo fẹ́ kí ẹ bá mi dáhùn èsì yẹn, kí ló lè fà á tó fi máa rí pé àwọn kan yìí ó ń lọ bẹ́ẹ̀, torí ibi tẹ́mi rò ó sí ọ̀tọ̀ ni. ẹ ń gbọ́ mi, ibi tí mo rò ó lọ ọ̀tọ̀ ni. bóyá mo tún lè kẹ́kọ̀ọ́ látara yín, bóyá mo lè tún ní ìmọ̀ látara yín, torí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí mo wà yìí ó lágbára o. àfi kí ọlọ́run ọba elédùmarè kó kó wa yọ lọ́wọ́ ohun gbogbo. mi understand ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, torí ẹ̀ ni mo ṣe máa ń wò tí mi ò ní sọ̀rọ̀. bọ́ a gbúdọ̀ rí ká má sọ nígbà tí wọ́n ti ń sá lọ láìnú ọjọ́ mẹ́ta tí wọ́n ń sá lọ àwọn èèyàn ń polongo. a wá rí i pé kàkà kó yẹ kó sàn lára ọmọ ìyá àjẹ́, níṣẹ́ ló ń pelé sí i. àwọn dókítà wa ń sá lọ, wọ́n lọ sókè òkun. ta ló fẹ́ gbẹ̀mí àwọn èèyàn là gangan? ẹjọ́ ta lẹni tó fẹ́ gbẹ̀mí àwọn èèyàn là? ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọmọ tuntun tó fẹ́ wálé ayé, tóun náà wọ́n fẹ́ ṣe ìṣẹ̀mí kan nínú ayé. ta ló fẹ́ gbẹ̀mí ẹ̀ là? ìgbà tí ìyá ń rọbí tí ò sí bó ṣe lè dá a bímọ tó ti weak, ta ló fẹ́ gbẹ̀mí ìyá náà là? gbogbo àwọn nǹkan yìí ni mò ń sọ ọ̀rọ̀ lórí ẹ̀. Mr. Ọlárẹ̀wájú, mo kí yín a kú ọjọ́ méjì mẹ́ta. gbogbo àwọn nǹkan yìí tí mò ń sọ yìí ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí, kájọ ṣe ìbéèrè question and answer lórí ẹ̀. a lè wá dákẹ́ ká wá sọ pé a ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. a nídìí ọ̀rọ̀. why? kí ló lè fà á? ẹ̀yin bàbá mi nílé, ẹ̀yin ìyá mi nílé, lóko lájò lẹ́yìn odi, kí ló lè fà á o tó fi di pé gbogbo wọn wá sá lọ? every time ni accident ń ṣẹlẹ̀. Ìbàdàn expressway, ọ̀rẹ́ expressway bẹ́ẹ̀ lọ sí nọ́ọ̀tì yẹn, àwọn oríṣiríṣi accident àṣà gbọ́, kò sí ká má gbọ́ bad news lójoojúmọ́ nínú ìwé ìròyìn. kò sí, wọ́n á sàárì kan sọ ṣáá ni. táǹkà epo kan ó ti kọlù kinní kan o, tírélà kan jábọ́ o, kinní kan ṣe gbá o, gbogbo ẹ̀ náà máa rí sọ. àwọn ẹni tí wọ́n wá nípa lára yìí níbo náà fẹ́ gbé wọn lọ? báwo náà ṣe fẹ́ tó ṣètọ́jú wọn? láwọn tó mọṣẹ́ gidi, bí ẹni tó mọṣẹ́ bí ìgbà pé kinní, gbogbo wọn ti fi kinní lẹ̀ o, wọ́n ti fi Nàìjíríà lẹ̀. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí? nígbà táwọn dókítà yìí wá ń fi Nàìjíríà lẹ̀ tí wọ́n ń sá lọ yìí, sẹ́yìn ò mọ̀ pé wọ́n ń pa òwe fún wa ni wípé something want to happen. mo kí Mr. Apasile. nǹkan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, tẹ́yìn ò bá mọ̀. nǹkan fẹ́ ṣe kí ni o? nǹkan fẹ́ ṣẹlẹ̀. mo kí yín ọ̀gá mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi kó débi tó bá yẹ kó dé. ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. gẹ́gẹ́ bí mo ti ń sọ yìí, kí ni tó ṣẹlẹ̀ gangan? kí ló fẹ́ ṣẹlẹ̀? ẹ mọ̀ pé àròkò làwọn dókítà yìí ń ṣe fún wa. àròkò làwọn dókítà yìí ń gbìyànjú tí wọ́n ń sẹ́ǹdì sí wa. òwe náà ń pa tí a mọ̀. ó mú kíní ó lọ, ó mú kejì ó lọ. ìgbà tó yá ó níye èèyàn tó rọ́ lọ sí airport tó jẹ́ dókítà. ó tún wá tún ṣẹlẹ̀, gbogbo wọn wá ń gbé já, ṣé bó ṣe kó rí nìyẹn? country yìí why?
kí ló ń ṣẹlẹ̀ gangan lórílẹ̀‐èdè tá a wà. a nídìí àtijọ́ sọ̀rọ̀ yìí o, a nídìí ẹ̀ láti jọ jòkó kájọ sọ, a nídìí láti jọ jòkó kájọ mọ̀ wípé in tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o, in tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ o. torí ẹ̀ a gbúdọ̀ mọ̀ wípé gbogbo ohun tí àwọn ẹni yìí ń ṣe yìí òwe ni wọ́n ń pa fún wa o, òwe ni wọ́n ń pa fún wa. Oòduà Diaspora TV mo pè yín, ẹ bá wa wá nǹkan ṣe sí i. ẹ̀yin àgbáwo mídíà ni, ibẹ̀ láwọn ọ̀gá mi ti ṣe wà ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn olúgbẹ̀dú. ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó ń lọ yìí, ẹ wá nǹkan ṣe sí i. nítorí pé a lè dákẹ́ kó wá sí pé nǹkan wá ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa, a wà nílé sọ̀rọ̀ nígbà táwọn gómìnà, àwọn pírẹ́sídẹ̀ǹtì tá a ní, àwọn ààrẹ wa tí wọn ò sí kankan, àwọn tẹ́wẹ́ pé àwọn alọ́fi wọn ṣàṣojú gan, owó tó yẹ kán pé báwọn ènìyàn wọn náà fi ra mọ́tò fún wọn 160 million. owó tó yẹ kán fún àwọn òṣìṣẹ́, àwọn dókítà kí wọ́n tọ́jú wọn, kí wọ́n fi ń tọ́jú àwọn èèyàn, kí wọ́n fi rògùn sí hospital, kí wọ́n ṣe gbogbo nǹkan tí ò bá sí àwọn equipmenti tó yẹ kán fi ra, mọ́tò náà fi ra àjọ fáwọn 300. tán bá ra àwọn equipmenti gidi sí gbogbo hospital 3 something àbí 300 ẹni, tí wọ́n fi gbogbo 160 million yìí tí wọ́n fi ra mọ́tò kọ̀ọ̀kan fún èèyàn 300 plus. ẹ gbọ́, tí wọ́n bá fi ra equipment gidi sí hospital 300 something ní orílẹ̀-èdè yìí, ẹ mọ̀ bó orílẹ̀-èdè yìí ṣe máa dá ni. 160 million ó kọ́ àwọn iléeṣẹ́ míì díẹ̀díẹ̀ dẹ̀ máa ra equipment sí i, àwọn èèyàn máa ríṣẹ́ o, ẹ ṣe yẹn o. ẹ lọ sírò owó tẹ́ ẹ ná, tẹ́ ẹ bá kó nǹkan síbẹ̀, bó jẹ́ pé fọ́níṣọ́ kíní kò lẹ́ ń ṣe ń bẹ̀, bó jẹ́ pé wẹ́dà kíní kò lẹ́ ń ṣe ń bẹ̀, tí wọ́n ra ẹ́ńjìn síbẹ̀, kò lè ná yín kankan. gbogbo ohun tí nàìjíríà bá fẹ́ ṣe, ok company yìí la máa kó lọ, ẹ máa mọ iye tax tẹ́ máa yọ ń bẹ̀, ẹ fi dá company sílẹ̀. gbogbo àwọn dókítà yìí gbogbo wọn wá ń sá lọ nígbà tẹ́ ẹ̀ ṣe dáadáa fún wọn, níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ ṣe kí ni o, tẹ́ ẹ̀ ṣe dáadáa fún wọn. gbogbo nǹkan wá ń bàjẹ́, ẹ sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ wá ń wò, ẹ dákẹ́. many things ló ń ṣẹlẹ̀ tí gbogbo wa ò sọ̀rọ̀ lé lórí. èmi á sọ tèmi o, níwọ̀nba tẹ́lẹ̀ ọ̀hún Elédùmarè rán mi. gbogbo àwọn nǹkan yìí a lè dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká má sọ̀rọ̀ lé lórí. ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ dábọ̀, ẹ jẹ́ ká jọ sọ bó bá ṣe yẹ ká ṣe sọ, ẹ jẹ́ ká jọ ṣe bó bá ṣe yẹ ká jọ ṣe o. torá oríṣiríṣi àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fẹ́mi àti yín. a lè wá dákẹ́ kí tara wa bá wa dákẹ́ o, torí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí kó tó fi wá máa dókítà tí wọ́n ń sá lọ yìí ó lágbára. dáàsì tí mo ṣe ń sọ fún wa wípé àwọn ìjọba wa àwọn ni problem wa. ìgbà tí ẹ lè tọ́jú hospital, tẹ́ ẹ lè tọ́jú àwọn ẹni tó ṣiṣẹ́ lọ hospital, ìgbà tẹ́ ẹ lè tọ́jú iléèwé, tẹ́ ẹ lè tọ́jú àwọn tó ṣiṣẹ́ iléèwé, bó ẹ̀yin lè pín owó àpapín sápò ara yín. ẹ lè ṣe kí ni o, ẹ lè pín owó àpapín sápò ara yín. ẹ lè ra mọ́tò lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ fi tún gbogbo nǹkan ṣe tí orílẹ̀-èdè fi rí rúdurùdu. ẹ mọ ìtàn ta ráìsì ni, ǹjẹ́ ẹ mọ ìtàn tepo ni, ẹ mọ ìtàn tagbá ni. gbogbo nǹkan ti wá le, ojú ti le kó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 , ṣé bá a ṣe máa bá a lọ relé? why tó ṣe rí bẹ́ẹ̀? gbogbo àwọn nǹkan yìí la gbúdọ̀ sọ̀rọ̀ lé lórí. ìgbà tí ẹ ra mọ́tò 160 million tẹ́ ẹ rà fún àwọn aṣojú l'Àbújá, tí ẹ mú 160 million tẹ́ ẹ fi rà fáwọn èèyàn 300 plus yìí, tí ẹ lọ fi rà sí kẹ́ ẹ ra equipment sí gbogbo hospital, kí ẹ rà sí gbogbo hospital káàkiri pé ok kẹ́ ẹ fi develop, ọkẹ́ ẹ fi kọ́ company, kẹ́ ẹ dáhùn company mi lẹ̀, kẹ́ ẹ sì ọkọ́ kọ́ wọn lọ bí ilẹ̀ bí ẹni. ìjọba ló lágbára àti múlẹ̀.
bẹ́ẹ̀ sì máa ń sọ tẹ́ fẹ́ dá company lẹ̀ tẹ́ bá ṣe wọn á ẹ̀rẹ́ ni tó ẹ máa gbalẹ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ máa build company bẹ́ẹ̀ sì máa ń lọ́wọ́ agbára. Ó kù yín kọ́ lọ́hùn o, gbogbo tẹ́ǹsì ó kù yín kọ́ lọ́hùn. Ọlọ́run á wọlá gbogbo ẹni tẹ́bí ń pa pátápátá, Ọlọ́run á ṣèdájọ́ ẹ̀ fún yín. Kì í ṣe pé o, àdúrà ni mo ṣe fún yín torí wípé gbogbo tó ń ṣẹlẹ̀ tó fi mú àwọn dókítà náà sá lọ ẹ rí pé ó ti ní bákan méjì nínú. Ọ̀rọ̀ yẹn ti ń lọ bí ò ṣe yẹ kó máa lọ. Ǹjẹ́ tí gbogbo nǹkan ìyá wa dáká máa wá àwòrán ni. So many things ṣẹlẹ̀ tí à ń pariwo gbogbo gbà tí a ní lè sọ̀rọ̀ lé lórí. Why? A nídìí àti wá nǹkan ṣe sí láti sọ̀rọ̀ sí láti mọ ibi tá à lọ gangan. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹ wá ní ìpolówó àbí ẹ fẹ́ polówó ọjà ni àbẹ́ ní information tẹ́ fẹ́ fún wa ni ẹ lè pè wá sórí aago wa àbẹ́ ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wa sọ ẹ pè wá sórí 082 82 83 89 25 58 082 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 082 83 89 25 58 ẹ pè wá nígbàkigbà sí WhatsApp number wa ẹ lè pè wọlé náà kò sígbà tẹ́ pè tí ẹ rí wa ní WhatsApp number. A kí yín lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn bàbá wa lẹ́yìn ìyá wa torí pé à ń dúpẹ́ lọ́wọ́ yín lórí gbogbo oore tẹ́ ń ṣe. À ń dúpẹ́ lọ́wọ́ yín lórí oore gbogbo gbà. Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Ẹ jẹ́ n sọ fún yín tá a bá wí á kú bá àwí á kú o àbí kí Ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣe ni tá a mọ̀ o. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi olólùfẹ́ mi lẹ jẹ́. Ọlọ́run ọba láàánú tó wà pẹ̀lú yín kò ní fi yín sílẹ̀ nígbà kankan. Àánú ojú kò ní jẹ́ kí wọ́n tọwọ́ bojú o. Ọmọ aráyé ò ní ba ayọ̀ yín jẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Èyí tó wá kù tọ́dún yìí á fi parí wọn ò ní gbé yín gbé pẹ̀lú àṣẹ Ọlọ́run tọmọtọmọ. Oore ńlá Ọlọ́run á bá mi ṣe fún yín. Aburú kankan ò ní kàn yín tìrantìran tọmọtọmọ. Ẹ máa lọ rí ẹ máa bọ̀re ni. Ọwọ́ yín méjì tẹ́ fi ń gbárí tẹ́ fi ń ṣàdúrà ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sin. Ògo òdílé yín ògo ọmọ nínú àwọn ọmọ yín ọmọ aráyé ò ní pa mọ́ yín lójú o. Wọn ò ní pa ògo yín wọn ò ní pa ògo ọmọ yín wọn ò ní pa mọ́ yín lójú. Eyín ẹ̀rín yín tẹ́ fi ń rẹ́rìn tínú yín fi ń dùn pé tẹ́ ń rí ọmọ aráyé ò ní kan pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ ṣubú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹni náà ló máa ṣubú. Gbogbo ẹni tó bá ń wá ṣubú yín pátápátá bẹ́ẹ̀ ni a máa gbénu yàrá wòran yín ni. Torí pé Ọlọ́run Elédùmarè ọba tó láyé ọba tó lohun gbogbo kábíyèsí Ọlọ́run á gbàdúrà gbogbo yín pátápátá. Ọlá bó ṣe tó ọlá tó jẹ́ pé òun náà ló mọ tó pamọ́ àti tó hàn. Gbogbo ohun tẹ́ wá béèrè lọ́wọ́ Ọlọ́run láti January ti di December yìí tí ò tí tàn. Èyí tó kù tí ó fi parí ìwọ̀nba kékeré tó kù yìí Ọlọ́run á dá yín lóhùn béèrè yín. Àníṣe gbogbo tẹ́ ẹ ti béèrè fún tẹ́ ẹ ti la gbogbo sí Ọlọ́run létí tí ò dáhùn. Ọlọ́run wọlá pé bí gbogbo ayé tí ayé ń já ayé tó fi yírú kóróbórókótó tó yí burúkútó Ọlọ́run àwọlá wípé bẹ́ẹ̀ tọ́lọ́ ẹnìkan kò mọ ibi tó pin sí o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò dákun bá mi wo ọlá rẹ̀ bá mi dá gbogbo yín lóhùn. Bí mo ṣe fẹ́ kó rí fún yín kó rí bẹ́ẹ̀ fẹ́ mi náà. Ẹni tó ń dùn ẹnìkọ̀ọ̀kan wa lọ́kàn k'Ọlọ́run bá kó bá wa ṣe. Àwọn nǹkan yìí ni àkíyèsí ni ká máa pera wa wípé gbogbo ìgbà tí a bá wá wà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Àyè tá a bá ríra ká lè máa rí mi gbà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. A dúpẹ́. Ẹ̀yin tẹ́ ṣe sọ́ọ̀bù fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ọba ò ní fi yín sílẹ̀ nígbà kankan. Tẹ́ máa gbà dátà ò gbọdọ̀ tán. A dúpẹ́. Ẹ ṣé. Ọlọ́run ọba láàánú tó ń ṣe fún yín kò ní jẹ́ kó tán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Torí pé Ọlọ́run ọba mi ọba tó ní ohun gbogbo tó dẹ̀ ṣe ohun gbogbo kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Gbogbo ilé pátá ni mo kí yín lọ́pọ̀lọpọ̀ àmọ́ lórí tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i. Tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ àbí information pé wá lẹ́yìn ètò bóyá ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ k'Ọlọ́run ọba kó ṣàánú fún wa. Àní ṣubú dànù nígbà kankan. Ẹ ṣé ó dìgbà kan náà.